Mo fẹ́ sáré sọ̀rọ̀ nípa ìsìn. Àwọn Yorùbá máa ń ṣe àfiwé tààrà pé ọmọ náà dúdú bíi kóró ìsìn. Ǹjẹ́ ìwọ mọ ohun tí Yorùbá ń pè ní ìsìn? Ǹjẹ́ o mọ ohun tó ń jẹ́ kóró ìsìn? Lákọ̀ọ́kọ́, ohun tí Yorùbá ń pè ní ìsìn rèé. Èso ìsìn rèé lọ́wọ́ mi yìí. Bẹ́ẹ̀ bá wo ìsìn tí mo mú dání yìí dáadáa, ẹ rí i pé kò tíì là. Nítorí náà kì í ṣe ìsìn tí a máa jẹ lélẹ̀ torí pé kò tíì là. Ìgbàgbọ́ àwa Yorùbá ni wípé ìsìn tó bá ti là ló ti tó jẹ. Ẹ jẹ́ kí n fi ìsìn tí ó ti là tó tó jẹ hàn yín. Òun rèé. Ṣé pé ilé ti là báyìí? Ó ti ṣe jẹ. Tí máa fi máa la ìhà mẹ́ta tó níyìí tí mo fi fọwọ́ sí, máa yọ ọ́ jáde, máa yọ kóró inú ẹ̀ jáde láti jẹ ilé tó ṣe jẹ lára kóró tó lẹ̀ mọ́. Ẹ wá jẹ́ kí n ṣe àlàyé kíkún nípa àfiwé tààrà tí Yorùbá sọ pé ọmọ náà dúdú bíi kóró ìsìn. Nínú èdè Gẹ̀ẹ́sì, wọ́n kọ́ wa ní nǹkan tí wọ́n ń pè ní figure of speech. Ní èdè Yorùbá, ìtumọ̀ figure of speech ni ọ̀nà èdè. Àkọ́kọ́ nínú ohun tí wọ́n kọ́ wa nínú figure of speech lédè Gẹ̀ẹ́sì, òun náà ni wọ́n pè ní simile, tó jẹ́ pé ní èdè Yorùbá ó túmọ̀ sí àfiwé tààrà. Àpẹẹrẹ simile ní èdè Gẹ̀ẹ́sì ni wọ́n sọ wípé is tall like a pole. Lélẹ̀ tó túmọ̀ sí lédè Yorùbá pé ọmọ ọkùnrin ọ̀hún ga bíi òpó iná. Ohun tí Yorùbá ń pè ní àfiwé tààrà nu. Àpẹẹrẹ mìíràn ni a ti mú èso ìsìn jáde tàbí sọ wípé ọmọ ọ̀hún dúdú bíi kóró ìsìn. Ó wá ṣeéṣe kí ìwọ ti ṣalábàápàdé gbólóhùn Yorùbá tó sọ wípé bísìn ò là, ọmọ inú rẹ̀ á là. Ìsìn tí Yorùbá ń sọ̀rọ̀ bá rẹ̀. Èso ìsìn ọ̀hún rèé tó sọ pé bísìn ò là, ọmọ inú rẹ̀ á là. Òmíràn tún ni kán sọ wípé ojú kì í pọ́n ìsìn kó má là. Ìsìn tí wọ́n ń sọ̀rọ̀ bá náà rèé. Ǹjẹ́ ìwọ mọ àwọn gbólóhùn mìíràn tó jẹ́ gbólóhùn èdè Yorùbá tá a ti dárúkọ ìsìn, bóyá òwe? O lè bá mi kọ sí abala àríwísí. Àti pé ní pàápàá jùlọ, ǹjẹ́ a rí ẹni tó lè sọ èdè Gẹ̀ẹ́sì fún ìsìn? Ẹ bá mi kọ sí abala àríwísí nísàlẹ̀. Ó wá ṣeéṣe kí ìwọ máa béèrè pé kí ni wọ́n ń jẹ níbi ìsìn ọ̀hún gan-an. Òun rèé. Ohun tí wọ́n ń jẹ náà lẹ́ ń wò lọ́wọ́ mi yìí. Ṣé kí mo ti yọ jáde? Ohun tí wọ́n ń jẹ ọ̀hún rèé. N ò ní lè jẹ eléyìí nítorí pé ilẹ̀ ni mo ti mú. Ó ti là látòrí ìyá ẹ̀kọ́ tó jábọ́. Ilẹ̀ ni mo ti mú. Ó ṣe kí àwọn kòkòrò àìfojúrí kan ti rìn wọnú ẹ̀. N ò ní lè jẹ. Tó bá jẹ́ lè tí mo ká lórí igi fúnra lára mi ni, màá jẹ. Ó wá ṣeéṣe nínú ìmọ̀ ìṣègùn ìbílẹ̀ kí àwọn èso ìsìn yìí kó níṣẹ́ tó ń ṣe láàgọ̀ ara. Èmi ò mọ̀, ṣùgbọ́n bí ẹ̀yin bá mọ̀, ẹ jẹ́ kí a gbọ́ látẹnu yín lábala àríwísí ká tún rẹ́ kọ̀kọ́. Tó bá jẹ́ pé ewé ẹ̀ ló wúlò tàbí egbò ẹ̀ àbí kankan nípa igi ìsìn, ẹ jẹ́ ká mọ̀. Fún àǹfààní àwọn tí ò mọ bí igi ìsìn ṣe máa ń rí, òun rèé o, òun lẹ́ ń wò yìí. Ṣé pé a mọ̀ so jìgbìn ní èso á pọ̀ lórí igi ọ̀hún. Ṣùgbọ́n torí pé ó pupa lára kò túmọ̀ sí pé ó ti ṣe é jẹ bí ò bá tíì là. Bí ẹ bá nífẹ̀ẹ́ sí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí, ẹ jẹ́ kí n mọ̀ ká tẹ̀síwájú nínú ẹ̀.